Orílẹ̀-èdè Odùduwà ó sì máa dára. Orílẹ̀-èdè Yorùbá ó sì máa dùn sí. Ìlú tọ́lọ́run fẹ́ràn jù tó ń ṣàn fún wàrà àti fún oyin. Ẹ jẹ́ ká parapọ̀ ká fìmọ̀ ṣọ̀kan, a ó rí bó ìmáa dára. A kú bíbí ire o, àwa ọmọ Yorùbá. A kú ìfọmọnìyàn ṣe, a kú ìrọ́jú, a kú àmúmọ́ra. Ẹni egun bá ń lé kó máa rọ́jú, bí ti ń rárá ayé ní rárá ọ̀run. Ìgbà díẹ̀ ló kù táwa ọmọ káàárọ̀ ojíire yóò bọ́ nínú ìgbèkùn. Tá ó bọ́ lóko ẹrú táwọn aláìkọlà yìí kó wa sí. Tá ó bọ́ nínú ìdè tí ò jẹ́ kí ìran Yorùbá ó tẹ̀síwájú. Òmìnira Yorùbá, ǹjẹ́ ìwọ ti fọwọ́ sí ibi? Bó bá jẹ́ lótìtọ́ àti lódodo ni ìwọ ń fẹ́ kí ìran Yorùbá ó bọ́ lóko ẹrú, kí ìjínigbé ó dópin, kí ìpànìyàn ó dópin, ìfipábánilòpọ̀, bíba ire nǹkan oko jẹ́, dídún màhúrú mọ́ni, káwọn ọmọ wa kàwé kó má ṣiṣẹ́, kí wọ́n rèlú òyìnbó àti wálé kó dogun. Yorùbá o, ẹnu ara ẹni la fi ń kọ méje, ọwọ́ ara ẹni la fi ń tún wà ara ẹni ṣe. Kò yẹ kọ́mọ ẹlẹ́ran ó jẹ́gun, kò yẹ kọ́mọ aláṣọ wọ àkísà, ṣó wá yẹ kọ́mọ bá wá dẹrú bí? Nínú ilé nìwọ wà ní. Fọwọ́ sómìnira Yorùbá, ìbá ṣe níbi iṣẹ́ rẹ, fọwọ́ sómìnira Yorùbá. Inú ọkọ̀ èrò tàbí ọkọ̀ rẹ, fọwọ́ sómìnira Yorùbá. Nínú ilé ìjọsìn àti mọ́sáàsì, fọwọ́ sómìnira Yorùbá. Ẹ̀yin ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ńkọ́, ẹ fọwọ́ sómìnira Yorùbá. Ẹ̀yin ọmọ ilé ìwé, ọ̀dọ́, ìyálájé, bàbálọ́jà, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, olọ́kadà, awakọ̀. Àfi bínú yín bá dùn sí ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí ní ẹ ò fi ní fọwọ́ sí òmìnira Yorùbá. Àìrìnpọ̀ á máa jọmọ ejò níyà o. Ẹ̀kan parapọ̀ ìkan mọ́lé. Ẹjẹ́ fìgbánú kan sọ̀já ká lè bọ́ lóko ẹrú. Yorùbá o lórílẹ̀-èdè mi. Yorùbá gangan lórílẹ̀-èdè mi. Yorùbá o lórílẹ̀-èdè mi. Yorùbá gangan lórílẹ̀-èdè mi. Ilẹ̀ tó sàn fún wàrà àti fún oyin. Yorùbá gangan lórílẹ̀-èdè mi. Iná ilẹ̀ wa dúró dédé. Yorùbá gangan lórílẹ̀-èdè mi. Ilẹ̀ wa tó ń sàn fún wàrà tó yin. Yorùbá gangan lórílẹ̀-èdè mi. Ẹ̀yin òbí wa ẹ jẹ́ ká lọ lé. Yorùbá gangan lórílẹ̀-èdè mi. Ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ jẹ́ ká rèlé o. Yorùbá gangan lórílẹ̀-èdè mi. Ilé ilẹ̀ wa dúró dédé. Yorùbá gangan lórílẹ̀-èdè mi.
navy blue check. Yakama. 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 Just go. Just go. I'm got you confused. The love is too much. 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 Yakama. Yakama. Let's go. Ọmọ lúgà mo fẹ́ ṣòfófó. Mo fẹ́ ṣòfófó. Ọmọlúkà ni mò ń jẹ́. Ẹ kúlé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pápátá káàkiri àgbáńlá ayé níbikíbi yòówù tẹ́ ti ń wò wá. Ọmọlúkà yín rèé o tí ò pé méjì. Ọmọ kòrókòrò ológun sáwọn máa ti pa kìrìkìrì lọ́jọ́ ọmọ ojúlógún kájọba kàkéjà ọmọ akóyan bọ́tà máa mú kára balẹ̀ o ó máa sẹ́ni máa máa bú kára rúnà o. Ẹ kúlé lẹ́ẹ̀kan sí jàre. Ẹ wò ó ibi tá a bá ti ń sọ òtítọ́ ọ̀rọ̀ a tún máa mú tiẹ̀ lẹ́rìn a máa mú wá torí pé kí ni a lè para wa I no go fit kill myself. Mo fẹ́ ṣòfófó. Ṣé ẹ ti gbọ́ ṣé ẹ ti gbọ́ nípa ẹ ti já sí bó ṣe ń lọ. Dúpẹ́ ìjìnlẹ̀ lulẹ̀ gbàás. Oh God, kò yẹ kí n tiẹ̀ sọ anything nípa Dúpẹ́ Onítìrí mọ́ ṣùgbọ́n eléyìí ó gbẹnu tó kò yẹ kí n má sọ̀rọ̀. Jesus Christ of Nazareth. Anyway, ẹ jẹ́ kí n kọ́kọ́ dúró kí n kọ́kọ́ kí n dákẹ́ ìṣẹ́jú kan fún ìyàwó ìjìnlẹ̀ tó dolóògbé. Kí Ọlọ́run kí ó foríjì kí ó tẹ́ sí afẹ́fẹ́ rere. Ó jọ mí lójú pé mo gbọ́ pé wọ́n ní ìyàwó ẹ̀ ó ṣaláìsí. Kọ́lọ́run kó foríjì ìyàwó ṣùgbọ́n ìjìnlẹ̀ máa jẹ ìyà káìsà torí pé kí ni nínú bí ìrìn àjò Yorùbá nation ṣe dojú bó ṣe dà lẹ́ni tí ò táàrí ọ̀nà lọ. Ìjìnlẹ̀ kó ipa ńlá ribiribi ń bẹ so therefore á jẹ ìyà. Ìyàwó ẹ̀ tó kú ìyẹn òun kì í ṣe ìyà fún ìjìnlẹ̀ fúnra ẹ̀ lájẹ ìyà. Àsìkò ìyàwó ẹ̀ ló tó lọ. Bó tiẹ̀ jẹ́ pé Lady B sọ pé àbí Queen B ó ní ṣe ni wọ́n àtàkì ìjìnlẹ̀ ni ó ṣe dà sórí ìyàwó. Oh God, oh God, oh God. Èèyàn ó fi kún yọ̀yàn. Kọ́lọ́run kó foríjì obìnrin yẹn ó ti lọ ó ṣeé ṣe kó má ràn ọkọ ẹ̀ ní gbogbo rádaràdà tọkọ ẹ̀ ṣe but ṣé ẹ ti gbọ́ bó ṣe ń lọ. Dúpẹ́ ti gbowó yín rá o almost $2 million Dúpẹ́. owó wọgbó owó gírà. Olórí kò lọ títí owó yín wọgbó. Màmá Ọmọjọlá owó yín wọgbó. Ẹ̀yin tẹ́ lọ sámúlùdùn tẹ́ fẹ́ lọ gba rédíò tí yín bá yín ẹjọ́ ikú náà máa dá fún yín. Oh God, ẹ bá mi pín program yìí. Ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn tó pariwo Dúpẹ́ ni o Móà ni o. Mú àyín ó ti yọjú yín jẹ ó ti dẹ́yẹ àkàlà ọyọ yín lójú jẹ. Oh God, this one funny. Wá Queen B wọn ló ń sunkún pé Dúpẹ́ ṣépè fún ẹ. Dúpẹ́ ò tí ì ṣépè fún ẹ ó sì máa kúnlẹ̀ tí wàá káwọ́ ẹ̀ sókè.
Dúpẹ́ máa kó blow bójú ẹ̀, ó máa lu yàtìyàtì sí wèrè. Oh God. Èèyàn ti wá forúkọ Abíọ́lá gbà yín, ẹ ti sanwó ọmọ gọ̀. Àwífúnni kó tó dá ní àgbà àjàkadì. Sọ fún yín. Ẹ wá gbọ́sẹ̀. Ìyá Brown, ó sì máa sun eku. Dúpẹ́ ò tí ì ṣe nǹkan fún yín. Ìyẹ̀bówó ni Dúpẹ́ gbé sá lọ. Dúpẹ́ àti Black Goat. Ṣé orí wọ ẹ̀yin tẹ́ ẹ pọn Dúpẹ́ nígbà táwa ń sọ fún yín? Tèmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mò ń sọ fún yín pé Dúpẹ́ yìí ó máa yọ ojú yín jẹ tí gbogbo yín kọ̀. Gbogbo yín yẹn pátápátá gbogbo yín lẹ máa jẹyà. Ẹ ní mú jẹ. Pé ẹ ní jẹ pírìgìdì ìyà ìrọ̀lẹ́ pàṣẹ. Ṣebí Dúpẹ́ ló kúrò lọ́dọ̀ yín. Dúpẹ́ ló wá ṣépè fún yín. Dúpẹ́ ló rí ti yín. Ẹ ní mú jẹ. Wálé Àlí máa múra ẹgbàá. Òpònú títí àti gbogbo ẹ̀yin tí wọ́n ń lò. Òpònú dé level débi wípé àṣé gbogbo bí oṣù ló ìwọ̀nba school tó lọ bóyá secondary school ló dé. Àṣé o kàn fowó ìyá ẹ̀ àti bàbá ẹ̀ ò fi jóná ní Wálé Àlí. Àṣé kò sọ́pọlọ. Àṣé yẹ̀pẹ̀ lásán ló wà lórí ẹ tí mo rò pé ó lọ́pọlọ. Ìwọ Wálé Àlí. O ronú ẹ o láròjinlẹ̀. Ẹni tó lo ẹnì kíní tó jádànù. Ó lò kejì ó jádànù. Ó lò kẹta ó jádànù. Ó tún bá sórí kẹni ó tún jádànù. Inú ẹ̀ ń dùn ó ń bóyín. Ọ̀nà fẹ́ lò. Ayé mi o. Ṣé orí rètí tó fi máa ṣubú? Ó máa ṣubú láti orí òkè mẹ́rin. Ó wá ní jábọ́ sílẹ̀. Wá wá jábọ́ sínú kànga. Kò tún ní jẹ́ kànga lásán. Á tún wá jẹ́ bọ́ọ̀. Wá wá wọ inú ilẹ̀ lọ pátápátá. Wá wá sí kàtàkàtà. Wá sí rádaràda. Wá sí bótóbótó. Ìyá Brown, ìwọ gangan lọ pakútẹ lẹ Dúpẹ́. A ní kẹ́ wá jẹun ẹ dì ní lọ́wọ́ mú. Ṣé bẹ́ẹ̀ mi ni mo gbé Dúpẹ́ wá bá ẹ? Ìyá Brown, nígbà tí Dúpẹ́ forúkọ MKO Abíọ́lá tó fi lù mí ní jìbìtì, tó dọ́dọ̀ mi, tó parọ́ fún mi, tó pọ́n tòkè mọ́ ti sàlẹ̀ fún mi, èmi náà inú mi ń dùn. Mo ní ìyàwó Abíọ́lá, àṣọ lè ọmọ bìnàbìnà ó lè ọ̀mùtí. Àṣírí Dúpẹ́ ti tú sí wa lọ́wọ́ ti pé a ti sọ fún yín, ẹ̀yin lẹ kọ̀. Mo ní kíní ò tí ì pẹ́ jù, ẹ̀yin lẹ kọ̀. Ẹ pín prógrámù yìí dáadáa, ẹ jẹ́ kó dọ́dọ̀ Ìyá Brown, kó dọ́dọ̀ lè di. Mo ṣe ń bọ̀ lọ́dọ̀ ẹ okun ibi torí wọ́n ló sunkún, ó tí ì sunkún. Màá play audio ẹ̀ fún yín, ẹ̀yin tèmi. Ìran Yorùbá ń jẹ̀yà. Aláfẹ́ kúrò. Ká sa ipá wa kó sínú wa náà tá jàjà òmìnira rí. Yorùbá ò jìjà òmìnira rí. Àwọn ọmọ Ìgbò tó jà gan, wọn tó jà gbogbo wọn ti lọ. We want to get out of this shit hole called Nigeria, because Nigeria kò sí kankan tí Nigeria offer wa, kò sí tí Nigeria ṣe fún wa. Ẹ lọ program tí mo ṣe lánàá nínú pé kẹ́yìn powó káwọn Hausa jókòó kán máa bá yín ná. Ẹ̀yin dẹ̀ ń jìyà, ẹ̀ ń powó, ẹ̀ ń ṣe wàhálà. Àwọn dẹ̀ ń jókòó wọn bá yín ná. In tí Nàìjíríà wà fún yín nìyẹn. A dẹ̀ ń tiraka lọ́tún àtòsí pé ká get out of this Nigeria. Ẹ̀yin kan wá dìde ogun. Ara ìṣòro tẹ̀yin ìran Yorùbá ní gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ òun lẹ́rí yẹn. Ẹ̀yin ìka ènìyàn. Ẹ̀yin kẹ́ni má ní. Ẹ̀yin ọ̀bàyéjẹ́ gbogbo. Ìyá Brown, ẹ lè mú jẹ, gbogbo yín lẹ máa jẹ gbá. Eléyìí tí Dúpẹ́ ṣe fún yín ló kéré. Wọ́n ní Dúpẹ́ ṣe pè fún ẹ, Ìyá Brown kò ṣe pè fún ẹ. Ó sì máa gbégbètú àwọn àáfàá ẹ tó wà lábẹ́ òkúta. Ó sì máa gba àfọ̀ṣẹ orí, ó sì máa gba orí àgbáǹréré, orí ìhó màlúù. Ó sì máa gbé gbogbo ẹ̀ jáde tó máa fi tàṣẹ lù yín. Ẹ kúrò nínú ilé yín, ẹ lọ sórí orí gádà, ẹ bẹ́ látòrí bridge. Bóyá London Bridge lẹ máa wá lọ, wàá gbé flight láti Dublin tó wàá wá sí London Bridge, wàá bẹ́ sínú omi, kó kú dànù síbẹ̀. You deserve it, Ìyá Brown. O deserve ẹ̀. Kó o pokùnso gan nínú ìrìn àjò yóò tó bẹ́ẹ̀ kó o pokùnso. Kó o kú dànù. Torí ẹ̀yin gangan ní ìka ènìyàn. Ìrìn àjò yìí ń lọ jẹ́jẹ́jẹ́jẹ́. Ẹ dìde ogun. Ẹni kò sí nǹkan tí bàbá Akíntóyè jẹ́. Ẹni bàbá yẹn ló lè ní. Ṣé Akíntóyè ló lè báyìí àbẹ́yìn fúnra yín? Ẹ̀yin wọ̀ bílíkì wọ̀ bíà ìkà. Ìkà. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ bó ṣe ń lọ. Onítìrí ń bà tó dé.
mo ti ṣí ọ̀pọ̀lọpọ̀ program tí mo ti fi analyse ọ̀rọ̀ ẹ̀ fún yín. Mo ní mo dúpẹ́ mo ló lè mà ní obìnrin yìí kẹ́ ẹ. Obìnrin tó kàn sọ fún yín pé kẹ́ máa dáwó. Ó dẹ̀ ti àwọn èèyàn jáde. Ó lọ rán aṣọ àmì sí wọn lọ́rùn oníkan lọ gba rédíò. Àwọn dìdìrín díròbó òmùgọ̀ I am highly disappointed when I saw one of them to get a graduate copper graduate. Wọ́n gbé aṣọ sójà sí ẹ lọ́rùn. Irú ẹni yẹn ti mọ̀ pé ìyá ẹ̀ fowó jóná, bàbá tó bí fowó jóná. Ó ń retí ìdájọ́ ikú sí because wọ́n ti charge wọn for treason. They will be killed. Tọ́n bá pa wọn kékeré lákù, wọ́n á dá wọn ẹ̀wọ̀n 75 years in prison. A lọ lo ilé ayé ẹ̀ tó kù, a lò lọ́gbà ẹ̀wọ̀n. Tó bá padà wá sáyé jọ mí, àgọ́ ò ní pamọ́. Ó kàwé lọ yunifásitì, ó serve. Ẹnìkan wá gbé aṣọ àmì lé ẹ lọ́rùn pé kẹ́ ẹ lọ gba rédíò. Ìwọ náà dẹ̀ gọ̀. Ọpọlọ ẹ ò sọ fún ẹ pé this is a crime. Ó dẹ̀ gbabẹ̀ lọ nínú Nàìjíríà. Ó gba rédíò lọ. Dìdìrín ló pa ẹ́ o, òmùgọ̀, ìwà ṣùgọ́mù ló jẹ́ kó o kú. Inú ọgbà wọn nìkan nú yín ti kú síbẹ̀. Ẹ tí ì mọ̀ kankan. Gbogbo yín tá a sọ̀rọ̀ fún, tá a sọ fún pé o lè ní Dúpẹ́, onírọ́ ní Dúpẹ́ tẹ́ ẹ sọ pé ká gbẹ́nu lọ. Mo ń sọ fún yín categorically, àbúrò ìyá mi tó jẹ́ pé èmi ló ń wò nínú ìrìn àjò Yorùbá Nation. Di ọ̀la ó lé mi jáde nínú ọ́fíìsì ẹni pé kí n má dá sí wọn mọ́. Ó gbowó síwájú mi pé kí n gbà. Ó fẹ́ fi rà mí kí n bá lè máa support Dúpẹ́. Oògùn Dúpẹ́ ò ṣiṣẹ́ lára tèmi, ẹ̀yin ni oògùn Dúpẹ́ mú èmi àti gidi bámbám èmi. Dúpẹ́ sa oògùn ẹ̀ kò jẹ́ mí. Ayọ̀bọ̀rọ̀ fúnra rẹ̀ gbìyànjú ó sa oògùn ẹ̀. Àbẹ́mi ikọ́. Èmi lẹ́nìkan lẹ́yìn tó ju gbogbo yín lọ. Mo lólódùmarè tó ju gbogbo yín lọ. A sọ fún yín ẹlẹ́ẹ̀gbọ́. Ẹlẹ́ẹ̀gbà. Ẹ bẹ̀rẹ̀ sí ní gun orí òkè bọ́ sí gegele. Ẹ ń gun orí pẹ̀tẹ́lẹ̀ bọ́ sí. Ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní fúnra gbà tí mo ti rí tí ò tiẹ̀ tí fámílì Abíọ́lá kankan tó sọ nípa obìnrin yẹn pé kò máa ṣe ara wa tàbára wa máa ní. Ibẹ̀ ni mo ti mọ̀ pé ó lè mà ní wúmà iṣẹ́ ẹ̀. Màámi ọmọ lára kun mọ̀ọ́mọ̀. Kun ibi Nsunkun. Ó fi ìbínú àti tara ó fi bu èpèjọ. Onítìrí èpè ò lè ṣiṣẹ́ lára Onítìrí. Kò sí ọjà ìyà. Ẹ wo gbóyìn yẹn lè máa jẹ páànù ìyà. Ẹ ní escape ẹ. Mo ní àwọn ṣẹ́rí máa tú àṣírí kan fún yín lénìí. Ẹ just maintain your stand. Máa tú àṣírí kan fún yín lénìí tẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀. Máa tú fún yín. Ipa tí Ayọ̀bọ̀rọ̀ ń kó tí ìrìn àjò yìí fi dojúrú débi tó dé yìí. Ìjìnlẹ̀, mo sọ́rí fún ẹ o fún ìyàwó ẹ tó kú, but ìwọ fúnra ẹ máa jẹ ìyà yẹn. Ìyàwó ẹ o àsìkò ẹ ló dé tó lọ bó dẹ̀ jẹ́ pé Dúpẹ́ ló pàdánù ni that is a whole cup of tea, but ìwọ fúnra ẹ you go chop ìyà. Tẹ́ ẹ bá gbàgbé ẹ̀yin olólùfẹ́ mi, àwa sòótọ́ fún yín. Mo dẹ̀ bá gbogbo ẹ̀yin tẹ́ ẹ tètè gbọ́n, tẹ́ ẹ tètè sá padà. Mo bá yín yọ̀, mo kí yín kú oríire. Dúpẹ́, ọlá omijé tó bọ́ lójú mi nítorí ìwà tó hù. Ẹkún tí mo sun nítorí ìwà tó hù láti bá ìrìn àjò yìí jẹ́. Dúpẹ́, ò ní nísinmi. Ò ní ní ìfọ̀kànbalẹ̀. Tó bá kú tíntínní kó láyọ̀ Ọlọ́run àbáyọ̀ ẹ jẹ́. Dúpẹ́. Àdàbí tó bá jẹ́ pé o wá da ìrìn àjò Yorùbá Nation o wá dàrú. Tó bá ti jẹ́ pé ṣe ló wá dàrú ni, wà láìtàláìsọ mọ́bìlá ò ní mú jẹ. Mo ń sọ ilé ìsí ẹ tàṣẹ ni. Ìjọ tí bá tún wá pàdé ẹ físíkà. Àfi tó bá gbé sájò tó wálé. Ìrìn àjò tán ló wà yẹn kó yá gbé síbẹ̀ ni o. Tó bá ti gbé sájò tó wálé. Àwa fúnra ara wa àwa dásẹ̀ rí àfọ̀ ẹ̀ ò ní mú jẹ. Ibi tí n bá ti pàdé ẹ Dúpẹ́, tí n bá ṣe mí sẹ́kì ẹ̀ máa jẹ ẹ́ tán ni. Máa rún ẹ wólówóló. Ò ní ṣẹ́kù. Dúpẹ́, ọlá omi tó bọ́ lójú mi, wàhálà tí mo ṣe làálàá mi káàkiri gbogbo ilẹ̀ Yorùbá lọ́jọ́ tí mi ò jẹ, lọ́jọ́ tí mi ò mu, tí mò ń rìn
pé kọ́mọ Yorùbá lè bọ́ tó wá dé tó dojú gbogbo ẹ̀rú Dúpẹ́ ò ní mú jẹsẹ̀ wá jẹ ìyà ó wá ní dáyà yẹn jẹ o ìbá wo àwọn tó ń bá ẹ ń jà tó ń bá jà tó ń ṣépè fún yẹn ó wù wọ́n ní àwọn torí wọ́n fẹ́ ní fún wọn tó wá ní gbogbo àwọn tó bá kẹ́ ọ̀pù tó ń tiẹ̀ lẹ́yìn gbogbo àwọn tó tiẹ̀ lẹ́yìn Dúpẹ́ ẹjọ jẹyà yẹn ni èpè ni mo ti sọ fún yín pé máa ya ọjọ́ kan fún yín tó máa jẹ́ pé àsìkò yẹn ti tó ẹni bá dìsáàfù èpè á fún lépè ẹni bá dìsáàfù àdúrà á máa gbà á fún mi Dúpẹ́ àti wọ àtàwọn tó ń sọpọ́ọ̀tì ẹ mò ń sọ categorically ní pẹ̀lú àṣẹ látòkè wá ẹ máa jìyà ẹ ní mú jẹ ẹ jẹ́ kí wá káàmù ẹnìkan ní kí n káàmù ó ní ẹ̀rọ bàbá ẹ̀rọ bàbá kò lè yé eyín tẹ́ bá mọ nǹkan tí Dúpẹ́ yìí ṣe idiot 2x2 inches èèyàn wá tàn yín jẹ Dúpẹ́ wá parọ́ fún yín ọjọ́ ọlọ́ tẹ́ bá rántí ọjọ́ kan ẹ̀yin òkúkú ní anything Dúpẹ́ ó bá ti mu ògógóró ẹ̀ tó ti mu yó á mu ògógóró yẹn ó bá ti yó á tọ́ ẹnu afagbó ẹ Dúpẹ́ fagbójú ó fagbójú bìnà pàwọlọ odindi obìnrin tó ń fa irú igbó tó bẹ́ẹ̀ Dúpẹ́ ẹ lọ́wọ́ ẹnu ẹ ẹni kó má tọ́ péǹtì mo ti sọ fún yín many times péǹtì tó ń tọ́ sẹ́nu ló fi ń dìsífù yín torí ẹnu yẹn ti dúdú lọ́wọ́ sìgá ẹni kó fẹnu yẹn lẹ̀ kó má tọ́ péǹtì sí kẹ́ wo bó ṣe rí àṣírí yẹn máa tú sọ́wọ́ yín ẹni kó fẹnu yẹn lẹ̀ kó má tọ́ kankan sí Dúpẹ́ fa fóì ọjọ́ tí mo receive a call from someone that knows her very well ẹni yẹn sọ categorically ó dárúkọ ẹ̀gbọ́n Dúpẹ́ fún mi ó ní níkẹ́ lórúkọ ẹ̀ ẹ̀ńtán bí Dúpẹ́ tẹ̀lé kẹ́lẹ́ mọ̀ pé nìyẹn mọ̀ dáadáa délé gbogbo bí Dúpẹ́ ṣe lu jìbìtì bó ṣe gbá àwọn èèyàn ní UK tó gba ilé lọ́wọ́ wọn tó dẹ̀ ta ilé yẹn mọ́ wọn lórí gbogbo jìbìtì tó lù lọ́tún lọ́sì bó ṣe parọ́ oyún aláàjì lábẹ́òkúta tó gbé lọ fábíọ́lá tó parọ́ fábíọ́lá ló lọ́mọ nbó lọ́mọ ń wà lénìí Dúpẹ́ wàá jẹ ìyà kò dìgbà wo ò ní dọ̀run kó tó jìyà ayé ló ti máa jẹ́ lọ Dúpẹ́ Onítìrí ayé ló ti máa jìyà ẹ lọ ò ní dọ̀run jẹ́ ọmọ fi ìyà mu gàrí ni tí wàá mú o àṣegbé ò sí àṣepamọ́ ló wà gbogbo ṣe ẹ jẹ́ ká bára wa sọ òtítọ́ síbi tó ti tọ́ wà tó bá jẹ́ pé Dúpẹ́ òde kó ba ìrìnàjò yìí jẹ́ kó da gbogbo ẹ̀rú ẹ fúnra ara yín fojú yín view ibi tá a bá ti bá ìrìnàjò yìí dé ẹ fi ojú inú wò ó ibi tá a bá ti délé ní ṣé bóun làwọn ọmọ Ìgbò jáde tí wọ́n ń ṣe declaration orí atẹ́gùn ibi ti Dúpẹ́ ẹni àwọn kan mẹ́rin ní ọmọ lúkà ebi bẹ́ẹ̀ kò bébé wọ́n ṣàṣe tiwọn ẹ lọ jókòó ẹ kó gbégbé má bá mi sọ̀rọ̀ ẹ̀ tí n bá gbé jáde pé mo sọ̀rọ̀ ọmọ Ìgbò pé bó ṣe báyìí tó bá wá sórí program tó wá sórí platform mi tó wá sọ̀sọ́kùsọ pé kí n fọmọ Ìgbò lẹ̀ tàbí kìnnì kan máa ṣépè fún ẹ o mi ní wojú ẹ o bá já gbàlagbà máa bujú ẹni. ṣé Dúpẹ́ ò ṣe declaration fún yín ni Dúpẹ́ ṣe declaration fún yín sójà sì mú yín ẹ lọlẹ̀ Ìgbò tẹ́ ẹ bá ti rí sójà Nàìjíríà ń bẹ̀ ẹ lọlẹ̀ Ìgbò tí ò bá ti sọ́lọ́pàá Nàìjíríà ń bẹ̀ ẹ̀yin kìíní bàtàbàtà wọn máa tàn yín ẹ̀ẹ́dẹ̀ máa tanra yín ẹ̀ máa tan àbẹ́là ẹ̀ mọ tá pè pé wọ́n ṣe declaration ni ẹ̀ wá ń tanra yín jẹ some country acknowledge Igbo orí yín ò pé tí mi bá kàn tí ẹ kàwé mi ní ká pọlọ orí mi ni kẹ́nìkan dẹ̀ wá kun kó fi ọ̀dà dúdú kó fi kun funfun fún mi wá ní ronú mi dáadáa láti yẹ̀ wò dáadáa kí n mọ̀ bóyá ó ní bó ṣe jẹ́ ni. èmi mọ náà pè ní pé declaration mo mọ ó yé mi ẹyẹ kó bálabàlá kiri Dúpẹ́ ṣerú ẹ̀ fún yín àṣẹwáṣẹ̀bọ̀ ìyá ló kó jẹ́ àwọn tó kọ́kọ́ mú láyé ọjọ́ òun nínú wọn ti kú dà sọ́gbà ẹ̀wọ̀n ìmí wọn sì wà ń bẹ̀ dọ́là wọn ò tí rìlíìsì wọn àwọn tó ń rí rìlíìsì inú wọn ó wá sí gbòǹgbà ìta ó wá sọ fún yín pé ń tójú òun rí rèé o ìyẹn ojú òun rí rèé o bó lórí tiẹ̀ ṣe rí ìwọ tó ní sí your head kò ní dáa fún bàbá ẹ kò ní ra gbá fún yìí àbó fẹ́ kí n fèdè lú mi ṣẹ́pè fún ẹni tí bá fèdè lú mi ṣẹ́pè fún ẹ o ní escape ẹ o kò já dànù kúrò lórí program mi nonsense. ẹ wo ẹ tiẹ̀ kọ́kọ́ gbọ́ ṣe rí kun ibi ẹ mọ nǹkan tó jẹ́ kọ̀rọ̀ yẹn ń dùn mí
àwọn tí wọ́n sun òṣùká tí wọ́n ru Dúpẹ́ sórí àwọn àsáwọ̀ ni o àwọn tó jẹ́ pé wọn ò tiẹ̀ mọ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí wọn mọ bó ṣe ń lọ Florence nítorí pé kan ṣe rí ìtọ̀rọ̀ ìfi ń dùn mí ní pé ọ̀pọ̀lọpọ̀ nù wọn opportunity lórí Ọlọ́run kan fún lórí ọ̀fẹ́ irú fún lọ Àjàkáyé tó yẹ kó máa tata lọ́jà ọba lákùrẹ́ o kàn rọ opportunity orí Amẹ́ríkà wọ̀ ó wá sọ̀rọ̀ ẹ̀ dọba ó sọ̀rọ̀ ẹ̀ dá nǹkan mi ìwọ tẹ́gbẹ́ ẹ̀ ń ta irú lọ́jà sọlọ kò ní dáa fún ẹ fún mi Àjàkáyé Florence mo ní kò ní yẹ gbogbo bẹ́ẹ̀ ṣe lọ́wọ́ nínú bẹ́ẹ̀ ṣe dárìn àjò irú kẹ́ ẹ ṣe tú gbogbo ẹ̀ka ẹ ní jèrè ẹ ní jẹ́ èèyàn láyé má lóun ti ń ṣèdájọ́ fún yín sí ó ti gbé Dangote gbàárín yín kọjá gbogbo yín ti ń ṣẹ̀pè fúnra yín ẹ ti ń bu èpè jóra yín ìǹtẹ́ ẹ bá ilé tá a fi tọ́ mọ ní ó ti dandan kí ìrì wo ilé tá a fi tọ́ mọ ìrì máa wó palẹ̀ ní ìrì ti ń wó ayé yín palẹ̀ ẹ ráyé yín lóde ẹ ráyé yín ẹ ṣe gbógun ẹ̀yin lẹ understand àwa mọ̀ èmi ò sí ní mi ṣe mumu tí n bá gọdùn anẹsẹ tí ẹ̀yin ẹdẹ máa play mi gbogbo bẹ́ẹ̀ ṣe ń fowó ń tàn wá bẹ́ẹ̀ ṣe ń fowó ń bẹ̀ mí Ọmọlúkà máa send 2 million ìyá Àjàká ìyá Ọmọjọlá ilé ẹ tó gbé fún Onítìrí ilé ẹ tó gbé fún Onítìrí ṣó ti rí ilé ẹ gbà padà owó tó yá Onítìrí $50,000 tó ti rí gbà ó lè rí gbà yẹn ó ti fi yẹn rọbọ tẹ́tẹ́ ó ti fi ta tẹ́tẹ́ ayé ẹ ti ta mọ̀mọ́ gbogbo yín pátápátá ni máa gbére Yorùbá mọ bó ṣe ń ṣètò nǹkan wọn ètò tá a fi rọra ń tó ọ̀nà tá à ń gbà ó yàtọ̀ sọ́nà ọmọ Ìgbò yàtọ̀ sáwa pọ́nbélé ẹnu lásán irọ́ ló kún ẹnu tiwọn àwa yàtọ̀ wọ́n wá rán ẹ wá wọ́n ní kó lọ babẹ̀ jẹ́ kó dabẹ̀rú ẹni tó gbéṣẹ́ rán ẹ̀ ń sìn yín gòtán lẹ́yìn yín gòtán nídìí yín ọmọ Yorùbá ń jẹ ìyà à ń wá lò nínú ìyà a dẹ̀ ń wọ́nà ká bọ́ nínú ìgbèkùn yẹn à ń to iṣẹ́ yẹn everything dẹ̀ ń lọ skoda ẹ̀dẹ̀ dé ẹ dojú ẹ̀rú ẹ ní mú jẹ ṣá ẹ ní escape ẹ máa jẹ ìyà yẹn dọ́ba ni olórí kan lọ títí mo ní màá tú àṣírí fún yín màá play audio kan fún yín sí olórí àwọn kan argue pẹ̀lú mi wọ́n ní ẹ̀yìn lẹ́ni ilé tó wà ní Ìbàdàn tí wọ́n fi ṣe Aso Rock Onítìrí ẹ má bínú mo gbọ́dọ̀ rẹ́rìn náà kí múnú ara mi dùn sísítà mi dára níjọ́ tó fẹ́ ṣe prógráàmù tán ń wọlé Dúpẹ́ ó ní ẹ wo Aso Rock Dúpẹ́ wọ́n ti wó ṣe ni mo rólù nílẹ̀ tí mo rẹ́rìn Aso Rock Dúpẹ́ olórí kan láti tí wọ́n lẹ́yìn lẹ gbé sílẹ̀ àwọn kan ti deny fún yín wọ́n lẹ́yìn kan lẹ́ni ilé wọn ní kì í ṣe lé yín olórí mi ò believe wẹ́ẹ́ òfò lẹ́mú nídìí ẹ̀ láti ẹ̀gbọ́n wọn lọ́kọ yín tún ṣaláìsí kọ́lọ́run kó délẹ̀ fún wọn o olórí Ọlọ́run kó délẹ̀ fọ́kọ yín ọkọ yín ti sọ kó tó kú wọn ló sọ pé òun ò gbéṣẹ́ rán yín ilé tó jẹ̀ṣẹ́ jẹ̀yà tó kọ́ pẹ̀lú gbogbo wàhálà ẹ ní UK àṣẹ̀wá àṣẹ̀yìnbó gbé fún Dúpẹ́ ìjọba Ọ̀yọ́ state ti wó wọ́n ti gbé caterpillar sí wọ́n ti wó lulẹ̀ wọ́n wú Aso Rock ẹ lójú ayé ẹ wà àti Dúpẹ́ ṣe rí bí irọ́ bá ń lọ lógún ọdún láàárín ìṣẹ́jú belenja òtítọ́ aleba òtítọ́ yẹn ló ti ń bá báyìí máa mú yín lẹ́yọ̀ ni ẹ mọ kìíní kankan ẹ ìkàrẹ́ àníwá rìmọ́rẹ́ ọ̀rọ̀ ọmọ rìmọ́rẹ́ ọ̀rọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bàbá burúkú kan náà tún wà ní kíní ṣẹ́ẹ̀rí ẹjẹ́ ìfi lóyìnbó yẹn kàn fi súnyàn bàbá ẹlẹ́nu rírùn yìí kí lorúkọ bàbá Adólóhùn Ọlábísí tó wà ní France bàbá náílọ́ọ̀nù pólíbàgì ni wàá fi kẹ́rù ẹ̀ wá láti France bọ́lọ́run ti ń bẹ kẹ́mi rẹ̀ bá ń bẹ náílọ́ọ̀nù pólíbàgì ni lọ́ọ́ fi kẹ́rù rẹ̀ padà wá sóńdó ẹ̀yin ìka ènìyàn gbogbo ẹ mọ Dúpẹ́ rí o kò dẹ̀ kúkú sẹ́ni tó bá yín jà kò kú sẹ́ni tó bá Dúpẹ́ jà bàbá Akíntóyè ò bá Dúpẹ́ jà títí dọ̀la ẹ sọ fún ọmọ mi Dúpẹ́ pé kó pè mí ẹni kò ṣeé ṣe màmá ẹ ní pé bàbá Ọlábísí
ẹsẹ̀ ni wàá fi rìn láti France wá sóńdó bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ni wàá fi rìn wá ò ní rówó gba tíkẹ́ẹ̀tì ò ní rówó ra tíkẹ́ẹ̀tì láti fò wá wàá fẹsẹ̀ rìn láti France wá sóńdó ni gbogbo yín pátá inú mi dùn Onítìrí tí wàá yàgbẹ́ lé yín lórí báyìí ó ti ń bògbẹ́ sórí yín tó. I told you then mo ní ẹ kíyèsí obìnrin yìí nígbà tó Onítìrí dé kó tó di pé announce pé òun fẹ́ ṣe petition èmi Ọmọlúkà ní bàbá Akíntóyè pé Ọmọlúkà ta ló lè bá wa prepare fún petition mo ní ọmọ yín kan wà tó lè ṣe orúkọ ẹ̀ Àkànbí lórúkọ ẹ̀ Àkànbí Yagbóyájù Lamid Àkànbí Yagbóyájù Dubai ló wà mo pé immediately mo sọ fún ẹ ló bàbá fẹ́ bá ẹ sọ̀rọ̀ àdẹjọ́ ṣe meeting á conclude ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní build kíní petition yẹn ó parí petition yẹn ó pè mí ẹ ló Ọmọlúkà petition yẹn ti ready ṣé ká launch ẹ mo pe bàbá ní ṣe bó rí pé Dúpẹ́ ti gbé ìkan jáde ọmọ mi Dúpẹ́ ti gbé mi jáde jẹ́ kí ti Yagbóyájù yẹn jẹ́ kó lọ sinmi jẹ́ kí gbogbo wa gbárùkù tí eléyìí tí Dúpẹ́ gbé dìde ìkáṣe bàbá Akíntóyè I remember that very day adẹ̀dìde abẹ̀ sí ní support abẹ̀ sí ní bàbá Akíntóyè fúnra ẹ̀ ṣe ọ́díò lórí Dúpẹ́ èmi fúnra mi ò lè mọ iye ìrìn tí mo rìn àtọ̀sán àtòru ni mo ń rìn lọ́sàn-án lóru pé ká ṣáà lè ṣe petition kó lè pé petition yẹn pé àwọn tó bá Onítìrí ṣiṣẹ́ lórí petition yẹn ó kọ́kọ́ gba gbogbo wọn dànù ó dà wọ́n nù bí omi ìṣanwọ́ ni mo ní ara ń fún mi sóbìnrin yìí o like joke gbogbo àwọn tó Ọlọ́run ṣe àwọn alágbàlá ojú wọn tètè Ọlọ́run jẹ́ kójú alágbàlá tètè là àwọn alágbàlá gbogbo wọn bọ́n ṣe ru Dúpẹ́ rèé brọ́dà mi alágbàlá ó ṣeéṣe kẹ́ máa rí fídíò yìí wò mi ìsọ́ láti condemn yín Ọlọ́run tètè ṣí yín níyè oògùn Dúpẹ́ kò mú yín bí alágbàlá bó ṣe ru Dúpẹ́ rèé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó dà wọ́n nù ni ṣẹ́rí understand èmi wà intelligent ẹ̀yin gọ̀ Mama Ayo Brown ẹ̀yin gọ̀ ẹ̀gbọ́n tó bá yẹ pé ẹ̀gbọ́n ni ẹ̀ ní ìwà òmùgọ̀ ìwà ṣùgbọ́n ìwà dídìrín dúrógbó gbogbo ń tẹ́ ẹ ṣe gbogbo làálàá tẹ́ ẹ ṣe nínú Yorùbá nation ẹ ti fi ìwà burúkú yín tẹ́ ẹ fi support Onítìrí ẹ ti fi gbá gbogbo ẹ̀ sókun ẹ lérè ń bẹ́ o. ó tán Àbú Olúwatósìn ó ní I went from Port Harcourt to Anambra yesterday. Police checking point and army checking point increase on the road. Lórí yóò pé wọn náà declare orílẹ̀-èdè sójà kúnbẹ̀ army kúnbẹ̀ ẹ lọ fèsì wọn. Nigeria go finish your mama. Àwa ò fẹ́ irú declaration bẹ́ẹ̀. Yorùbá rèé àdìrà ogun ọjọ́ méje fódìdí ọdún méje. We will plan. Òyìnbó pé ó ní if you fail to plan you plan to fail. Dúpẹ́ bẹ̀rẹ̀ sí ní play game. Gbogbo àwọn tó bá Dúpẹ́ ṣiṣẹ́ tó súnmọ́ bẹ̀rẹ̀ sí ní já wọn dànù. Ó bẹ̀rẹ̀ lórí mi. Èmi níjọ́ tó fẹ́ wọ Yorùbá nation èmi ló kọ́kọ́ pè. Mo fi ọlá ọjọ́ yẹn mo fi àdúrà ọjọ́ yẹn mo fi ń tọrọ báyìí mo fi ń bẹ Ọlọ́run pé k'Ọlọ́run jọ ọ́ nínú àánú ẹ̀ kó fi bàbá àgbàlagbà ìyà kó fi jẹ Dúpẹ́ àtàwọn ẹ̀mẹ̀wá ẹ̀ pátápátá. Torí mo máa ń tójú mi rí. Bẹ́lẹ̀ bá máa sọ̀rọ̀ wọ́n bú mi. Tìbí sọ̀rọ̀ ó bú mi. Tọ̀hún sọ̀rọ̀ ó bú mi. Ìsìnrán Dúpẹ́ ń ṣẹ́ yóò èyí kálẹ̀ ní ojú àṣẹ bí èèyàn mẹ́. Ṣé Dúpẹ́ kọ́ sórí ni pé èèyàn burúkú mà lòun òun gbà tó ń bọ̀ lọ́dọ̀ mi tó fẹ́ pè mí ni. Dúpẹ́ ò kọ́ sórí. Mi ìdẹ̀ rínú ẹ̀ mi ń ṣarínú ròde. Kámọ̀ ni mo rínú ẹ̀ tí mo fi mọ̀ pé èèyàn burúkú ni Dúpẹ́. Ó wá lóun ní information mo dẹ̀ gbé lọ bá àwọn àgbààgbà. Ní tí mo jẹ̀bi sí nìyẹn. Ọlọ́run ọlá gbogbo àwọn tó sọ̀rọ̀ sí mi. Gbogbo àwọn tó bú mi. Gbogbo àwọn tó dá mi lẹ́bi nítorí ẹ Dúpẹ́. Ò ní nísinmi sẹ́ẹ̀. Ó ní nísinmi wàá jẹ́ forogolo ìyà. We gave Dúpẹ́ every support. Ẹ wá wo ohun tí Yorùbá nation yẹn ẹ wo ohun tó dà lẹ́ni. Everybody is fed up. Àwọn míì tó jẹ́ pé ìtìjú gan ò jẹ́ kán lè padà pé okay bàbá Akíntóyè tó ń lead wa ẹ jẹ́ ká padà sọ́dọ̀ wọn. Ìtìjú ò jẹ́ kán lè ṣe because of Dúpẹ́. Nítorí pé wọ́n ti tẹ̀lé Dúpẹ́ lọ. Àwọn ti wá rò ó tọ́.
òun ló mú gbogbo ìrìn àjò yẹn tó fi dá bó ṣe rí lè ní ìbáyìí. Tí ìbá ṣe bẹ́ẹ̀ ni a ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá sì dúró, wípé olóyè Ìgbòho sì dúró, wípé ọmọ Ọmọlúkà dúró, pé àwọn bàbá Èkìtì gbogbo wa ipá ti dúró lórí ẹsẹ̀ wa pé ó gbọ́dọ̀ dáa. Tẹ́ bá bìlífù pé torí tí mo fẹ́ jẹ́ ń bẹ̀ ni mo ṣe dúró ni, ẹ̀ ń tanra yín jẹ ni. Gbogbo yín pátápátá tẹ́ ń gbọ́ mi, tẹ́ ń wò mí, tẹ́ ń fún mi ní nǹkan tẹ́lẹ̀. Ǹjọ́ wo lẹ ti fún mi last? Ṣé mo kú ni àbí mo torí yẹn sọ pé mi ò ṣe mọ́? I am not here because of your money. Tẹ́ bá fún mi ó wù yín ní, and my God ìṣẹ̀dá mi, a dẹ̀ súre fún yín, bless yín for doing that. There's nothing bad. Mo ń ṣe ni. A dúpẹ́ bá wa sì dúró nítorí pé a mọ̀ ń tà ń dìmú, a mọ̀ ń tà ń lé. A mọ̀ ń tà ń lé. Gbogbo yín ẹ wá sọra yín di ṣáàkì ọba ẹja. Ẹ fẹ́ pa ògo yẹn, ẹ fẹ́ pa jẹ. Now, mo dìídì gbéra lọ́jọ́ ọjọ́ kan, mo pe Ayọ̀ Brown. Mama Ayọ̀ Brown. Tí tọ́lọ́run bá tiẹ̀ wá dáríjì gbogbo àwọn tó ń ṣe Yorùbá nation pátá tó tẹ̀lé Onítìrí, Ọlọ́run ò lè dáríjì ìwọ́n tiẹ̀. Ayọ̀ Brown. Torí pé kí ni? Ìmú ìyá ni mo mú ẹ. And I believe wípé bí mo ṣe mú ẹ bí ìyá, ẹ̀tọ́ mi mú mi lè advice yẹ kó gbà. But you prove it to me pé o kì í ṣe ìyá mi. Ìyá ẹgbẹ́ mo yọ ọmọ tó bí. Tí n bá ń dó ìyàwó mi lọ́wọ́ tí mò ń dó, tó o bá pè mí, màá dìde lórí ìyàwó mi, màá lọ gbọ́ ohun tó ń sọ. Ayọ̀ Brown, ìwọ o tiẹ̀ tún ṣe débi pé o tún mórúkọ mi, àṣírí ẹ̀ tún sọ́wọ́ mi, o tún mórúkọ mi lọ lé babaláwo. Ìyá Brown, ẹ pín programu yìí kó dọ́dọ̀ Ayọ̀ Brown. Ẹ pín dọ́dọ̀ ẹ̀. Pé mi ni mo sọ. Ayọ̀ Brown, o gbàgbé ibi tèmi àti ẹ ti jọ ń bà bọ̀, o gbàgbé ìrìn tèmi àti ẹ ti jọ ń rìn, olóhùn tẹ̀lé Dúpẹ́. Dúpẹ́ yẹn ló ṣẹ́pèlé ẹ lórí lẹ́ni. Compare tó nǹkan tí wọ́n fúnra rẹ̀ dúró fún ìtò fàyàdà nítorí Dúpẹ́. Is there any reason fún Dúpẹ́ kó ṣẹ́pè fún ẹ? That is enough for you, mama. Ipe ìwọ fúnra rẹ̀ o ṣe ọmọdé, o ṣe àgbà, o ṣe ọkùnrin, o ṣe obìnrin lórílẹ̀-èdè Yorùbá yìí. O dẹ̀ ní mú jẹ, wàá jẹ ìyá ẹ̀. Ọlọ́run á dá ẹ lẹ́gbàá, á pa ẹ́ nípasàn torí pé o gbé Onítìrí. Òfin bá wọn tí Ọlọ́run gbéṣẹ́ fún, o ń bá wọn jà. Oníkálukú ló níbi tí Ọlọ́run pè sí nínú ìrìn àjò yìí. Sunday Ìgbòho sọ pé òun jẹ́ kinní kan. Ọmọ ọlọ́mọ ń kéde ni iṣẹ́ tọ́lọ́run gbé rán ni. Wípé kí ni o? Ẹ̀yin èèyàn, ẹ má bọ̀. Ẹ jẹ́ ká jọ parapọ̀. Kí dẹ̀ ni mo fẹ́ sọ? Yorùbá nation ó tó dá dúró. Yorùbá tó dá dúró. Ntí Sunday Ìgbòho pariwo ẹ nìyẹn. Iṣẹ́ tọ́lọ́run fi rán ọmọ ọlọ́mọ nìyẹn. Ó dẹ̀ ń ṣe, ó dẹ̀ ń yọrí. Ẹ̀yin náà lẹ dìde ogun sí. Ẹ̀yin ní ká. Ẹ jẹ́ n play audio fún yín. Kí n wá padà sórí Queen B. Ìyá Brown wọ́n ní Dúpẹ́ ṣépè fún ẹ, wọ́n ló gbé ẹ ṣépè. Oh God. Agbaje Wasiu, only please don't condemn Biafra. They are so freedom fighters and they are doing what they can. Of course, I'm not condemning them. In terms of Sonny wípé àwa already táwa bá mọ̀ declare àti mọ̀ pé ogun fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Already àti declare orí afẹ́fẹ́. We make that declaration before. Ẹ má jẹ́ sọ̀rọ̀. Ẹ má gbọ́rọ̀ lẹ́nu mi. So declaration tí wọ́n yẹn bó ṣe fẹ́ nìyẹn kán máa ṣe orílẹ̀-èdè wọn níbi tán bá fẹ́. Àwa, when we are ready to make our own declaration, then you will really wàá mọ̀ lótìtọ́ àtòdodo yìí pé lóòótọ́ Yorùbá ti ready láti declare. Queen B wọ́n lẹ́ ń ké. Somebody told me that you were case. Ẹ jọ̀ọ́, ẹ bá mi gbé Queen B jáde. Queen B máa sunkún mọ́. Tèmi mo ti bẹ̀ẹ́ lẹ́ẹ̀kan. Owó rẹ̀ ti wọgbó. Queen B máa sunkún mọ́. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹkún. Ó sunkún. Nígbà tí wọ́n náwó tá a sọ fún ẹ pé Onítìrí ò jẹni tó lè tẹ̀lé. Obìnrin máa dù ẹ́ lẹ̀, ó máa lò ẹ́, á jọ́ǹpù ẹ̀. Mo rántí ọjọ́ náà lọ́hùn mo wà níbàdàn. Queen B, èmi àti bàbá Èkìtì á pè ẹ́ abẹ́ ẹ sọ̀rọ̀. Ipe obìnrin
máa fi ó máa kìka bọ̀ yín lójú. Ẹni tó ti ṣe báyìí tó ṣe báyìí kò sí kankan tó fẹ́ mú wá fún ẹ. You say you still believe. That is how you spoke to me that day. That you still believe in more. More àti wá mú àwọn nú ẹ, ó ti mú àwọn fún ẹ, ó lè sọ̀rọ̀ ó wá fẹ́ fagídí pọ̀ mú àjáde, ó máa há ẹ lọ́fun. Mú àti asọ́nà fún ẹ, ó lè pọ̀ mọ́. Queen B, you never see anything. Ẹ gbọ́ nǹkan tí Queen B sọ, ẹ máa gbọ́. Tó bá sọ fún pé Queen B lè sọrú eléyìí pé lè ṣe pè fún Dúpẹ́, ó yẹ kẹ́ mọ̀ pé bàbá ńlá irọ́ ni. Ẹ gbọ́ díẹ̀. Dúpẹ́ ò ní jẹ́ tán. Ibo ló ti wá. Ó dùn mí tí mi lẹ́ MP3 mọ́, ìbá láòdù ẹ̀ dáadáa. Ó lẹ́nu bẹ̀. Ìyálé ẹni mo mọ̀. Ìwọ báwo ni? Who are you? Nígbà tí Abíọ́lá wà nínú ayé. Madam Kudirat lèmi mọ̀. No, ẹni sùúrù. Queen B ó ní Kudirat ló mọ̀, ó lóò mọ̀ Dúpẹ́. Nígbà tí wọ́n mọ̀ yìí pé o mọ̀ Dúpẹ́, tí Dúpẹ́ dẹ̀dẹ̀ tó lóun jẹ́ ìyàwó Abíọ́lá, kí ló dé tó pọ́n sẹ́yìn tó ń pariwo múà. Queen B, Ọlọ́run á bù fọ́jú lọ́ta. Kì í ṣọ̀tá ẹ̀. Ìwọ mi ìfẹ́ kó kú Queen B, mi ìfẹ́ kó kú, bọ̀tọ̀ Ọlọ́run lè bù fọ́jú lù ẹ́, kó gbójú ẹ, kó jẹ́ èrè iṣẹ́ ọwọ́ ẹ nínú Yorùbá nation yìí. Ó yá ẹ máa gbọ́. But godmother mi ló jẹ́ ọ̀rẹ́ sí Kudirat. Àbò gbádùn, ó gbádùn. Ó bá bú ìyá Brown. Àṣebí ìyá Brown lọ bú kì í tí ì ṣe wọ. Bó ṣe máa rí fún ẹ. Orí ò pé. Orí ò pé gbogbo plans ẹ̀ láti mọ̀. Ó mọ nǹkan tó ń sọ. Àwa ìdúró tán fún adúró tán ni. A ṣe yánmayànmá. A dẹ̀ sí ní sáàdì tó ń tì wá sí. Ẹjọ́ ẹyin tẹ́ ń gbọ́ mi, ṣé ń gbọ́ dáadáa, ṣé ń gbọ́, ẹ má bínú mi lẹ́mpìtìrì mọ́ ni o. Mi ní spíkà mọ́. Ọjọ́ kan wà tí wọ́n pè mí, Queen B ó gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ o, àti bàbá Sheikh tẹ́ ń sọ yìí. Àwọn méjèèjì náà pè mí. Mo ti gbọ́ sà, mo ti gbọ́, mo wọ́n bú ara mi. Wọ́n ṣe sọ̀rọ̀ tọ́ báyìí, tí inú mi ń gbi. Wọ́n ṣe sọ̀rọ̀ tọ́ báyìí, mo ṣùtù fídíò jáde ni fún black goat àti ìjìnlẹ̀. Adé gbọ́ pé black goat yẹn báyìí wọ́n ló ti ń kẹ́ Dúpẹ́. Wọ́n ní àgbájé kò lọ́pọlọ rárá. Queen B ò lọ́pọlọ. Èmi fúnra mi mo sọ fún Queen B pé nígbà tí wọ́n ń ṣe wàhálà tó ń ṣe làálàá ń bo ni Dúpẹ́ wà. Dúpẹ́ wá dé ó ní kí wọ́n get out sẹ́gbẹ̀ẹ́ kan wá sọ̀rọ̀ ẹ̀dọ́ba mọ́ ẹ lọ́wọ́. Obìnrin máa tún dà ẹ́ nù. Mo sọ fún. Mo ló máa dà ẹ́ nù bí omi ìṣanwọ́ ni. Calm yourself down kó lajú ẹ kó ró títọ́. Ó ní kí n gẹ́ rárá. Ó lóun believe. Ṣèbó ẹ ti rí bẹ́ẹ̀ yẹn, ẹ ti rí òótọ́. Ṣé bẹ́ẹ̀ ti rí? Mo ní àbáyé ìwé bàjẹ́ ni. Tálẹ̀ ń bá sọ̀rọ̀. Ẹ kó àwọn ọmọ lọ sí amúlùdùn. Ẹlẹ́ẹ̀ni fún wọn lówó mọ́. Èmi that day ni mo release fídíò yẹn. Mo wọ fìlà American flag báyìí. Mo wà nú mọ́tò. Àbí ta ló ń bá sọ̀rọ̀? Dúpẹ́. Ó mẹni tó ń bá sọ̀rọ̀. Ká ló fẹ́ bá ṣe? Ó rà gbogbo ẹ̀. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀mẹ́ni tó ń sọ̀rọ̀, Queen B ló ń sọ̀rọ̀ o. Ọ̀túnba of Onitiri. Ọ̀túnba of Onitiri. A máa fi ṣe second fún bàbá Èkìtì. Oh God. Ìgbà ló máa kólẹ̀. Gbogbo owó yẹn, nǹkan kan dẹ̀ gbọ́dọ̀ ṣe ìjìnlẹ̀. Nǹkan bá ṣe ìjìnlẹ̀, ayé ẹ̀ ti bàjẹ́. Ìjìnlẹ̀ máa jẹ̀yà. Queen B, ìjìnlẹ̀ máa jẹ ìyà. Torí ipa tí ìjìnlẹ̀ kó nínú ìrìn àjò yìí òun ṣe kékeré. Ìjìnlẹ̀ máa jẹ ìyà, kò lè escape ẹ̀. Tí nǹkan bá ṣe ìjìnlẹ̀ ó ṣe fúnra ẹ̀ ní iṣẹ́ ọwọ́ ẹ̀ ló jèrè ẹ̀. Àbúta mélòó ló ń bá sọ̀rọ̀? Ó rí pé dọ́mí ló ń bá sọ̀rọ̀. Amẹ́ríkà ni mí. Gbogbo orí tí ń gbé l'Amẹ́ríkà. Ó lè bẹ́ mi sọ nǹkan tí wọ́n bá gbogbo Nàìjíríà àbí àwọn ọmọ ilẹ̀ Yorùbá sọ. Àbò gbádùn.
o gbádùn rárá kò ní dáa fún gbogbo yín pátá àwọn mélòó ló máa sọ bó ṣe lóògùn ó máa para ẹ̀dá. Queen Bee ló jẹ́ pé fún Dúpẹ́ yẹn ó jẹ́ pé fún mua. nínú oògùn pẹ̀lú ọkọ ẹ̀ ókè oògùn yẹn ò ṣe fi gba ọkọ ẹ̀ là. lọ gbàgbé kó lọ shut up kó lọ jókòó dànù. Get out kò get ara. bàbá ẹ̀ idiot ni. Dúpẹ́ ìwọ báwo ni. fún ẹ nípè mi ní fún ẹ nípè yet because èmi mọ̀ pé mo dúró tán àdàbí tó bá yẹ pé mo wà ní sáìdì àwọn tó ń sọ yẹn àdàbí tó yẹ pé mi ò ní jà fún anybody bó mo mọ̀ pé màmá Brown tó sọ yẹn kò dúró sí sáìdì àwọn yẹn ìkàdé ní òde mọ̀ wọ́n ṣe gé gbogbo ọ̀kan tó gbúbọ̀ sí ní sáìdì anybody ó wà pẹ̀lú pé ká ti gba ìlú wa ni so therefore tó bá mọ̀ọ́mọ̀ tó ń ṣèkà nínú ìrìn àjò yìí brọ́dà wa Tòkunbọ̀ tí wọ́n ń dárúkọ olóríire ọmọ ni ó dúró rí yẹn sọ Dúpẹ́ gbìyànjú àti manipulate ẹ̀ ṣùgbọ́n ọkùnrin ọlọ́kùnrin ó dúró pé kó lè dáa ó dúró pé kí Yorùbá dúró lọ́ǹde àwọn ìgbà tó ti rí àṣírí yín tó ti rí rádaràdà tẹ̀ ń bá kiri ọmọ ọlọ́mọ ti bá tiẹ̀ lọ ti fèsì bísínẹ́sì ẹ̀ ẹ jẹ̀yà ẹ̀ ní jẹ tán. jù ẹ lọ o mọ Ọlọ́run. Queen Bee o mọ Ọlọ́run lọ jókòó. Dúpẹ́ Onítìrí Abíọ́lá. ó lọ jókòó jàre o mọ Ọlọ́run. tàbí ń ṣiṣẹ́ fún ẹ ìwọ ta àwọn tá ló bá sọ̀rọ̀. orí ẹ ò pé. orí ẹ ò pé. orí ẹ. Amẹ́ríkà lèmi ìwọ náà tún gbé l'Amẹ́ríkà sọ àdírẹ́sì ẹ fún mi tí màá ní kàn ẹ lára àbúgbádùn idiot kò dẹ̀ ní dá fún ẹ. Màmá ẹ ló máa ń ṣépè fún yẹn. Queen Bee màmá ẹ ló máa ń ṣépè fún yẹn. Màmá ẹ Moa ló sọ pé kò ní dáa fún. Queen Bee kúnlẹ̀ síbi tó wà yẹn kó káwọ́ ẹ̀ sókè. mi ò báyàn ṣe pé ká gbàyàn jẹ́ àbí ká ṣe kíni kan ṣe ìgbàjẹ́. American ni mí. Like I told you. Sórí gbogbo ètekéte tó ń lò. Ṣáà lọ dá owó àwọn èèyàn pàtó. Dá owó. Tó bá mọ̀ pé o gbà tiwa, o sí pẹ̀lú wa. Owó wọgbó. You taking anybody's money. Olórí kò lọ títí dá owó ẹ̀ padà. Olórí ẹ̀ màmá dá owó wọn padà. Gbogbo àwa tá dáwó wa padà. O fẹ́ gba Yorùbá ní sọ rẹ̀ fẹ́ gbà wá o fẹ́ gbà wá tá a tó bá wa nínú ìrìnàjò kí lè gbá lẹ́nu ẹ̀ orí òpè idiot ni how are you. Your mama of nation, mother of nation, mother of Africa, mother of Africa ló ń bú yìí. Àwọn màmá tó ń ká mi dáhùn ni wọ́n yẹn. Bàbá ṣèkì wọ́n ní ìjọ wọ́n sọ̀rọ̀. Bàbá ṣèkì ẹ so love you. Bàbá yìí so love you. Wọ́n ní ibi ìjọ wọ́n sọ̀rọ̀ wọn. Máa ní mo ti gbọ́ sà. Ọjọ́ kan tó bá mi sọ̀rọ̀ tán pé mí tì pẹ̀lú mi. Mo ti gbọ́ mo ní ṣe wọn fún mi ní sọ nǹkan wọn. Bọ́yẹ sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ tó dáa kúrò lórí wa mo shoot fídíò jáde ni mo blast black goat àti ìjìnlẹ̀ wọ́n wá jáde wọ́n sọ kàtìkàtì lẹ́nu sọ pé wọ́n brown ó ṣe kíní kan ẹni tó wà pẹ̀lú àwọn tó ń sọ yìí wọ́n wà pẹ̀lú other side wọ́n bú àwọn. wàá gba ìjàre brọ́dà mi Agbájé Wàsíù Fẹ́mi bóyá dádì mi dẹ̀ ní jàre ẹ má bínú sí mi ẹ má kúkú ẹ mọ̀ pé ìrojú yín ìmọ̀ bẹ́ẹ̀ ti tó. So báwo lèèyàn ṣe máa fún orílẹ̀-èdè ẹ̀ ní dry nation ẹjọ́ èèyàn ọmọ Yorùbá ṣe dry nation lẹ́yìn ń fẹ́ dry nation orílẹ̀-èdè ti Dúpẹ́ nìyẹn inú yàrá ẹ̀ kò sára téèyàn ò lè dá kò sára téèyàn ò lè dá Abíọ́lá ṣáà ní republic rí Kàlàkútà republic inú ilé ẹ̀ ló fi ṣe republic
Dúpẹ́ náà òun náà ní ó ní dry nation inú ilé ẹ̀. Oh God. Àwọn tá a gbé kiri ìdání wà yù wá létà ni. Ó kí ló sọ yìí Queen B? Ó ní ó wá létà. Ẹ gbọ́ Queen B ní ṣe bó wá létà ni. So ó mì pé ó bá ẹ ń bẹ̀ ló ń sọ yẹn. Okay, continue. Ó wà nínú agitation nígbà tó pẹ́ wá ń bẹ̀. Síbẹ̀ mọ̀ ń sìn. Nígbà tó wá àwa làwa wà ń bẹ̀, àwa la gbé jáde. Àwa la jẹ́ kí gbogbo ayé mọ̀. Wọ́n fẹ́ gbé wa sẹ́yìn kó dìde àsìrì. Ayé ẹ̀ ló máa gbé sẹ́yìn àtàwọn ọmọ ẹ̀. Ó gbirigbiri. Ó Dupe gbirigbiri. Onitiri. Wọ́n sọ fún mi náà, wọ́n ti di àìlọ́ ni pé ó ń parọ́ fún wa ni pé olóṣì ni ẹ pé olóbùkún ni wọ́n ní onírọ́ ni. Wọ́n dẹ̀ sọ gbogbo eléyìí fún ẹ ò dẹ̀ gbọ́. Dupe ó jẹ́ sọrú nǹkan tó sọ yẹn, ó jẹ́ sọ gbogbo nǹkan tó sọ lẹ́ẹ̀kan yẹn, onírọ́ ni kà nìyẹn. Tí kò bá lè ṣe ìjìnlẹ̀ ayé ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá wà nínú gúrùpù wọn náà ẹ bá mi send ti ìyá Brown náà eléyìí tán ní ìyá Brown sọ ẹ bá mi send ẹ̀ sí mi. Ṣó sọ̀rọ̀ ń gbà ẹ̀. Ìyàwó ìjìnlẹ̀ kọ́lọ́n kó délẹ̀ fún. Wà lọ bá jẹ ìyàwó ẹ̀. Bébí wọ́n ṣe sọ mú ṣe orí íńtánẹ́ẹ̀tì mo ti gbọ́ pé ìyàwó ẹ̀ pé wọ́n ní jẹ́ kí lè dé ń gbọ́ mi àtàkì yẹn àti olórí náà. Olórí kò lọ títí ọkọ náà kún bó ṣe sọ mí náà àtàkì lélẹ́yìí ìwọ wá ń sọ̀rọ̀ játijàti àti wọ àti ẹ̀yin tẹ̀ ń dà wá tẹ̀ ń dà rìn àjò ayé yín ò ní dà gbogbo yín lè máa ṣòfò àfi tó bá jẹ́ pé àwọn àwọn ìgbà àfi tó bá jẹ́ pé àwọn ọ̀dúró tán nǹkan tó bá sọ máa mọ́ wa ṣùgbọ́n tó bá jẹ́ pé màmá Brown dúró tán èmi ò mo dúró fún wọn mo accept wọn àtàwọn bàbá sheik àtàwọn míì èmi mọ àwọn tó ń ṣe mítìnì o but èmi lè mímọ mo dúró tán àdàbí tí ìgbà tí dúró tán ó tán Dúpẹ́ bó ṣe jẹ́ fún ẹ̀mí ó ń ṣe ìyá mi ó dẹ̀ ń ṣe ẹni tó ó senior mi bí ẹ 65 ni bí ẹ 67 ni bí ẹ 68 mo ṣe respect wo jù mí lọ bọ́ ó lè wá máa gàba lórí wa kó wá kó àwọn ọmọ kéékèèké kan jọ kó tó máa bú everybody Dúpẹ́ ó ṣì ó ti make mistake ó ṣì tí speech tó ń sọ yẹn lẹ́ẹ̀kan yẹn tó sọ story òṣì over 7 hours ọlọ́run mọ hours tó fi sọ ọlọ́run mọ hours tó fi sọ ìkànnì ọlọ́run. Mọ́mí Adéjàgúnjà Adéjọkẹ́ ó lè jẹ́ pé ọ́díò yìí máa wúlò ẹ sẹ́ndì ẹ̀ sí other line mi màmá ẹ sẹ́ndì ẹ̀ sí other line mi ẹ jọ̀ọ́ 607046092484 ok mo tiẹ̀ lè rí gbà kò sí wàhálà. Màá sẹ́ndì ẹ̀ sí. Ok. Ẹ má bínú jàre Onítìrí mo ti fẹ́ round up mo mọ̀ mú eléyìí wá kẹ́ ẹ lè rí ni pé ṣé ẹ rí ibi tí gbogbo ẹ wá parí sí o nígbà tá à ń sọ fún yín ẹni ká gbẹnu lọ Dúpẹ́ jáde bẹ́ẹ̀ sì ní pariwo I need $1 million I need $2 million wọ́n bẹ̀rẹ̀ sí ní extort àwọn èèyàn tó an extent tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn fẹ́ yá owó àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní yá Dúpẹ́ lówó lórúkọ pé àwọn yá Yorùbá nation ẹ̀yin tẹ́ ẹ yá Dúpẹ́ lówó Dúpẹ́ lẹ yá lówó ẹ lọ gbowó yín o ẹ lọ fún ọyàn ẹ fún dáadáa kówó yín jáde Dúpẹ́ lẹ yá lówó ẹ yá Yorùbá nation lówó o bó o bá gbowó ẹ sílẹ̀ fún Dúpẹ́ irú ẹni tó gbélé sílẹ̀ báyìí tí wọ́n lo ilé ẹ̀ tí wọ́n fi ilé ẹ̀ tán fi ṣe Aso Rock ìyẹn ó ti lọ ó ti parí nìyẹn ilé tó jẹ́ pé tán bá ní kán tà ilé yẹn ò lè less than 200 million nìbàdàn bẹ̀ yẹn ilé ti lọ wọ́n ti wó wọ́n ti fi ṣe wọ́n ti wólé wọn wọ́n ti fi lé wọn àwọn ará àdúgbò ní ẹ bá wa fi kọ́ ẹ̀ sẹ́ńtà ẹ jọ òun rè ibi tó parí sí rèé o we told you then ní pé ẹ wá ẹ̀yin èèyàn wa wọ̀nyí
obìnrin tẹ́ ń wò yìí irọ́ ló wá pa fún yín. Tí Dúpẹ́ bá ti jókòó tó ti láìtì ibẹ̀ náà parí iṣẹ́ ẹ̀ sí fún yín. Ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ lọ, ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ kankan, ẹ̀yin ni ògùn ẹ̀ mú. Àwa dé àwa bẹ̀rẹ̀ ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ gbogbo ilé pátápátá according to the time. Ìyá 2020 rule. 2020 lájẹ́ kan Dúpẹ́ ó ṣakọ tó ya tèmi tó bá jẹ́ takọ ni lájẹ́ kan ìwọ máa kàn ṣe ni. Péǹtì tó tọ́ sẹ́nu ó fi bo black tó wà ńbẹ̀ nítorí owó, torí sìgá àti igbó tó ń fà. Àgbàyà màmá. Wàá rí pé ò lè pẹ́ láyé Dúpẹ́. Orí gbígbẹ tútù tó tiẹ̀ ti ṣe ò lè jẹ́ kó o pẹ́ láyé. Bó o ṣe da OPC rú tó bá bẹ̀jẹ́ nìyẹn. Ìwọ ló gbé Gani Adams mọ́ra tó bẹ̀ sí ní pọ́n rẹ̀ sí ní ṣe wá lágbájá ti gbowó tí Gani Adams àti bàbá Fáṣẹ̀hùn tó ń fi kẹ̀yìn síra tó ń fi jà àṣẹwá àṣẹyìnbó OPC fọ́ ni ìwọ ló tú bẹ́ẹ̀. Ìyá olóbo sílẹ̀ kan olóbo kárí ilé màmá bẹ́ẹ̀ ṣe ń pín kiri nìyẹn. Ọlọ́ àbùfọ̀júlù ẹ̀ Dúpẹ́ ò ní sinmi ò ní rest of mind. Bó ṣe gbogbo aṣọ fún wọn jọ yẹn náà pé obìnrin ló bá OPC jẹ́ bó tún tó parí sísítẹ́ẹ̀mù tó lò gangan l'OPC tó fi dàbẹ̀rú òun náà ló tún wá lò yìí nínú Yorùbá Nation ẹ̀ẹ́dẹ̀ fúnra ẹ̀yìn èèyàn ẹ̀ jígìrì. Níṣẹ́ ni gbogbo yín sọ pé ká gbẹ́nu lọ ìkànnì yín o igbá ni o àwo ni o. Wetin concerns us now? Mbẹ́yìn lẹ ti ń búra yín jẹ́ pé báyìí tẹ ti ń fún ira yín ṣe pé ẹ̀ tí ì rí kankan. Mo wá fẹ́ mẹ́ṣọ̀ ẹ̀yìn kan tó jẹ́ pé bọ́lọ́hún dáríjì gbogbo èèyàn kò lè dáríjì yín o. Ayọ̀ Brown bọ́lọ́hún bá dáríjì gbogbo èèyàn pátápátá kò lè dáríjì. Wàá jẹ ìyà ẹ ní ìní kó má ronú pìwàdà ó lè ronú ẹ pìwàdà o ṣùgbọ́n ìyẹn ò sọ pé ò ní jẹ ìyà yẹn wàá jẹ́ tí gbọ̀ngàn mọ̀ pé tó èrè iṣẹ́ mi tí mo ṣe nínú ìrìn àjò Yorùbá Nation yìí tí mo deserve ni mo jẹ yìí wàá jẹ ìyà ẹ. Ayọ̀ Brown kún ibí o náwó o nára síbẹ̀síbẹ̀ o fúnra rẹ̀ o fi ọwọ́ ara ẹ o fi bà gbogbo ẹ̀ jẹ́ wàá jẹ ìyà ẹ ìwọ gan wàá jẹ. Ẹ pín kẹjẹ kó dọ̀dọ̀ kún ibí ó ní nọ́mbà mi kò kàn yé bóòdẹ ní kọ̀ọ̀kan mi Ayọ̀ Brown ní nọ́mbà mi kò kàn yé mi ìran yín gbogbo eléyìí o ti sa oògùn ẹ o ti sá Ọlọ́run mi ń kó mi yọ kí kúkú sagbára kan ni mo ní ìní kankan ìṣẹ̀dá mi ni ò kúrò lẹ́yìn mi torọ́ Ọlọ́run tó ṣẹ̀dá mi rí pórí òtítọ́ ni mo dúró lé. Ó rí i pé orí òtítọ́ àti òdodo ni mo dúró lé. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé gbogbo bẹ́ẹ̀ ṣe ń sá Ọlọ́run ń dá padà sí yín lórí ni. Ẹ̀wọ̀n mi ti ń lọ lé mi jàre. Ayọ̀ Brown bọ́lọ̀ ń dájú gbogbo èèyàn kò ní dáríjì ẹ nínú ìrìn àjò Yorùbá Nation. Kún ibí àjàkálẹ̀ àrùn àjàkáyé fún lọ wàá jẹ ìyà ọmọ ẹ̀ á jẹ ń bẹ̀. Ìjìnlẹ̀ wọ́n ní ìyàwó ẹ̀ kú kò kan yé ìyàwó ẹ̀ kàn kú ọ̀nà òun ni ìwọ wàá jẹ ìyà wọ́n gidi ọmọ ẹ̀ á tún pọ́n lámbẹ̀. Àdàbí tí mi ìbá pè ẹ́ lọ́jọ́ náà lọ́hùn àdàbí tí mi ìbá sọ fún ẹ ò ní mú jẹ o wàláhì ò lè mú jẹ. Ìjìnlẹ̀ gbogbo yín tí mo dárúkọ wọ̀nyí black goat ìwọ ò tí ẹ ronú pìwàdà ń tí ẹ ó sì ń ṣakọ ń ṣe they do wọ́n ní ìwà àti mọ̀mọ́ lẹ́jọ́ ẹ fẹ́ gbé $2 million ẹ fẹ́ gbéra àjàgbébira oh God àjàgbé $1 million ra àjàgbówó wọgbó Dúpẹ́ Onítìrí o àjàgbówó ra $1 million tó ní káwọn èèyàn contribute more than that fún ẹ Dúpẹ́ tó o bá gbé owó yẹn sílẹ̀ fún Yorùbá tó o bá gbé sá lọ okú Dúpẹ́ okú wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ contribute síbẹ̀ ẹ jẹ́ lọ di ẹ̀pọ̀n Ìjìnlẹ̀ mú torí òun ibẹ̀ ló ti ń bá yín sọ̀rọ̀ ẹ fún Ìjìnlẹ̀ ẹ rán lẹ́wọ̀n padà ẹ jẹ́ kó padà sọ́gbà ẹ̀wọ̀n ó ti lọ ẹ̀wọ̀n yẹn rí ẹ fún ọrùn ẹ̀ pé kó bá yín dá owó yín padà tí ò bá dá owó yín padà ẹ jẹ́ kó padà sọ́gbà ẹ̀wọ̀n kó padà lọ́sẹ̀ wọn. Ìjìnlẹ̀ Marcus Ògúnjìmí lórúkọ ẹ̀ Ògúnjìmí Marcus ẹ fún ọrùn ẹ̀ kó dá owó yín padà
kó gbà padà fún yín tí ò bá gbà fún yín ẹ má gba ẹ̀bẹ̀ o kẹ wá máa ṣẹjọ́ àní ìyàwó torí pé ìyàwó ẹ kú ìyẹn ni kíni ṣé bàbá ti yín òkú ìyá ti yín òkú ẹbí yín ò ṣaláìsí ìjìnlẹ̀ maggot ẹ make sure pé ẹ gbowó yín lọ́wọ́ ẹ̀ òun ló ní Dúpẹ́ rán ọ̀dọ̀ ẹ̀ ní Dúpẹ́ ń lò $1 million no be small money o ẹ fún ọrùn wọn kan dá owó yín padà tó bá ti dá padà ẹ rán ìjìnlẹ̀ lẹ́wọ̀n ẹ jẹ́ kó padà sẹ́wọ̀n mi ní sọ ju bẹ́ẹ̀ lọ inú mi dùn tójú gbogbo yín ti wá rí nsìn tàbá sì wá rí nínú yín tó sì ń tẹ̀lé Dúpẹ́ ń with player ògo ni fọ́lọ́run lókè ọ̀run o hallelujah Maluka is my name tomorrow new topic new day owó tí wọ́n gbó Onitiri ti gbówó lọ owó tí wọ́n gbó pàpà owó tí wọ́n gbó owó tí wọ́n gbó. Queen B mo máa kọrin fún yín gbà ẹ̀mí Onitiri jáde lára mi ẹ̀mí Ọlọ́run control mi ẹ̀mí Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ẹ̀mí Onitiri jáde lára èmi ti tètè mo ti gorí òkè mo ti ṣe sọjí Queen B wọ́n sọ fún ẹ ò gbọ́ oògùn yẹn mú ẹ láti irun orí ẹ dé ìkànnì ẹsẹ̀ ẹ̀mí Onitiri jáde ó ti jáde tipẹ́tipẹ́ kò jẹ́ dé ṣàkání tèmi nígbà tó ṣe dé yẹn lẹ̀mí ẹ̀ tètè wọnú mi nígbà tèmi dẹ̀ ẹ tó dẹ̀ ń gbénú mi ju tiẹ̀ lọ òun náà ṣe bátù ẹ̀mí tó wà nù tèmi ó lé ẹ̀mí Onitiri jáde nù mí ní straight ó ní get out kó wá bí gbà lọ ibi òun ṣàyè ẹ̀mí Onitiri ẹ̀wọ̀ ẹja pàdé lọ́la máa kọ́ síbẹ̀ pé ìbùkún ní forílẹ̀-èdè Yorùbá jọ májò pẹ́ God bless Yorùbá nation ó ní mò ń sọ kọ́ síbẹ̀ kó jẹ́ ká pàdé.